àgbàlẹ́tù ọmọdé lawó ìrírí ayé TV àwa làgbà. kí ni wọ́n ń pè ní àbíkú? kí ni èèyàn lè ṣe láti lè fi ṣẹ́gun àbíkú? àwọn ìgbésẹ̀ wo lèèyàn lè gbé láti lè fi ṣẹ́gun àbíkú? àti ń pé ibo gan-an lèèyàn ti lè kàgbákò àwọn ọmọ àbíkú yìí? gbogbo ẹ̀ ẹ gbọ́ làbárè lórí ètò yìí lọ́jọ́ tìní. ẹ bá wọn kan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ mọ bá mi bọ̀ lórí ètò. ìrírí ayé TV àwa ni bàbá. a ti ṣe ètò yìí rí lórí ìkànnì ohun ìfẹ́ SOMIDA TV lọ́hùn-ún, ṣùgbọ́n YouTube wọ́gi lé. wọ́n ní àwọn ò gbà wọlé, sábà yín pé a ṣe àwọn àṣìṣe kan nínú fídíò ọ̀hún. ìdí rèé tí mo fi tún gbé ètò yìí wá lórí ìkànnì ìrírí ayé TV níbí, torí ìgbà tá a bẹ̀rẹ̀ ìtàn ọmọdé nínú àjàalẹ̀ táwọn èèyàn ń rí pósítà ọ̀hún, wọ́n ní àwọn ti wá ètò ọ̀hún títí àwọn ò rí. àwọn wá lórí ìkànnì ohun ìfẹ́ SOMIDA lọ́hùn-ún, àwọn ò rí níbẹ̀. mo ní òótọ́ ni ó yẹ kó rí bẹ́ẹ̀, torí YouTube ti wọ́gi lé torí àwọn àṣìṣe kan tá a ṣe nínú fídíò ọ̀hún. ìdí rèé tí mo tún fẹ́ gbé wá fún yín fún àǹfààní ẹ̀yin tí ẹ ti bá wa gbọ́. ẹ já farabalẹ̀ ká gbọ́ àlàyé nípa àwọn ọmọ àbíkú yìí lọ́jọ́ tèní. Muhammadu Akówódé Babakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, máyégún gbogbo sọ̀rọ̀. bóyá ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, ẹ bá wo ibi funfun tí wọ́n kọ sàbọ̀ ní ìyẹn subscribe sí nísàlẹ̀ yìí. mo ní tó bá tó kù níbẹ̀ ẹ tí darapọ̀ mọ́ wa nù, ẹ bá wa tẹ̀ tẹ́ ẹ bá ti tẹ̀ kò ní sí ń bẹ̀ mọ́. ìgbà yẹn gangan lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí, kò sì ní jẹ́ kí ẹ mọ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. bóyá bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ìkànnì yìí, ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp pẹ̀lú nọ́mbà tẹ́ ń wò lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí, kẹ́ ẹ tún máa bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. ẹ ṣeun púpọ̀. ìrírí ayé TV àwa ni bàbá. àní kí ni wọ́n ń pè ní àbíkú? ẹ jẹ́ kí a kọ́kọ́ bẹ̀rẹ̀ níbẹ̀ náà. àwọn ọmọ tí wọ́n ń bí tí wọ́n ń padà, yálà wọ́n padà ní ọjọ́ tí wọ́n bí wọn àbí wọ́n padà lẹ́yìn ọjọ́ tí wọ́n bí wọn. òmí á padà ní ọjọ́ kẹjọ, òmí á padà lẹ́yìn ọ̀sẹ̀ méjì, òmí á padà lẹ́yìn oṣù méjì, kódà òmí á lo oṣù mẹ́sàn-án kó tó di ń pò padà. ẹ mọ̀ gbọ́ pé àbíkú ọmọdé àbíkú àgbà gbogbo rẹ̀ náà ló wà, torí ọmọ mi lẹ́yìn ọdún 3 àbọ́dún 4 tí wọ́n bí yóò sì padà lọ. àdúrà tèmi lọ́jọ́ tèmi ni pé àtàbíkú ọmọdé àtàbíkú àgbà ó bá mi Elédùà kó má fi dán wa wò, ẹ bá ń ṣàmì. ìdí tí sì fi máa ń rí bẹ́ẹ̀ ni pé àwọn ìṣẹ̀dá yìí wọ́n máa ń dá májẹ̀mú kí wọ́n tó wálé ayé ni. òmí á dá májẹ̀mú ọjọ́ 2 péré pé ọjọ́ 2 lòun fẹ́ wá lò lóde ayé. ìgbà yẹn ní ó di ọjọ́ kẹta tí wọ́n bí àgbẹ̀yìn pọ̀bọ̀ òun ti ṣaláìsí. ẹlòmíì lè sọ ọ̀sẹ̀ kan lòun fẹ́ wá lò, ẹlòmíì lè sọ oṣù kan, ẹlòmíì lè sọ oṣù 3, kódà ẹlòmíì á dá májẹ̀mú ọdún kan péré bóun fẹ́ wá lò lóde ayé. kí o bá mi Elédùà kó yà wá yà wọ́n. àwọn ọmọ àbíkú yìí ibo lèèyàn ti lè ṣalábàápàdé wọn? mò ń bọ̀ ẹ̀jẹ̀ ń dá tọ́mì díẹ̀ náà. ìrírí ayé TV àwa ni bàbá. àní àwọn ọmọ àbíkú wọ̀nyí wọ́n ní wọ́n máa ń rìn káàkiri ni. àwọn àgbègbè tẹ́tì mọ́ bá wọn pàdé rèé: àwọn etí odò, àwọn orí àtàn, àwọn koríta mẹ́ta, àwọn ọ̀nà oko, àwọn ọ̀nà ọjà. àwọn àgbègbè tẹ́tì mọ́ bá àwọn ọmọ àbíkú yìí pàdé rèé. ó sì tún wá ní àwọn àkókò táwọn ẹ̀dá wọ̀nyí máa ń jáde. àkókò tí wọ́n máa ń jáde ni àkókò tí ọjọ́ bá kan rí, ìyẹn tí òòrùn ayé bá ránṣẹ́ pé tọ̀run tí gbogbo rẹ̀ bá ń gbóná jàǹjàǹjàǹ. àwọn àkókò táwọn ìṣẹ̀dá wọ̀nyí máa ń jáde rèé. àwọn ìṣẹ̀dá wọ̀nyí wọn á tún máa jáde ní ọwọ́ ìrọ̀lẹ́, ìyẹn ní àkókò táwọn ẹni tí ń lọ oko ìrọ̀lẹ́ bá ti lọ tán. àkókò yìí kan náà làwọn ẹni tí wọ́n lọ oko àtàárọ̀ máa ń darí bọ̀ wálé. kódà àkókò yìí náà làwọn ẹni tí wọ́n máa ń lọ ọjà ìrọ̀lẹ́ máa ń gbéra. àwọn àkókò wọ̀nyí làwọn ìṣẹ̀dá wọ̀nyí máa ń jáde. ìrírí ayé TV. àwọn ìṣẹ̀dá wọ̀nyí wọn á tún máa jáde ní òru dúdú nígbà tí òkùnkùn bá kù biribiri. àgàgà lákòókò tí ò bá lọ sí òṣùpá tí gbogbo rẹ̀ bá dúdú kanlẹ̀.
àwọn àkókò yìí làwọn ìṣẹ̀dá yìí á tún máa jáde. Báwo wá ni èèyàn ṣe lè kàgbákò wọn? Báwo ni àwọn ìṣẹ̀dá yìí ṣe lè wọnú ẹbí? Báwo ni wọ́n ṣe lè wọnú ilé wa? Ẹ jẹ́ mẹ́nubà fún yín kó tó di pé ìmọ̀nà àbáyọ wá fún yín. Ṣùgbọ́n ẹ jẹ́ ń dókè lọ́hùn-ún, mò ń padà bọ̀ sórí ètò. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Àní tí wọ́n bá sọ fún àwọn aláboyún pé ẹ má máa rìn láwọn àkókò báyìí fún àǹfààní yín náà ni àti àǹfààní ọmọ tí ń bẹ nínú yín. Torí àwọn Yorùbá gbàgbọ́ yín pé àwọn àkókò tá a kà sílẹ̀ yín pé àwọn eléré ọmọ yìí máa ń jáde yìí. Tí aláboyún bá lọ ṣèṣì rìn pàdé wọn láwọn àkókò wọ̀nyí, kò sí àní-àní àwọn eléré ọmọ wọ̀nyí wọ́n wọra fún aláboyún ọ̀hún. Tí wọ́n bá sì ti wọra fún aláboyún ọ̀hún, kò sí tàbí ṣùgbọ́n irú ọmọ bẹ́ẹ̀ ni aláboyún yìí yóò fi oyún inú rẹ̀ bí. Ṣùgbọ́n tí wọ́n bá ń sọ bẹ́ẹ̀, púpọ̀ aláboyún kì í kà á kún rárá. Àwọn ẹlòmíì wọ́n ní ọgbọ́n tó wà tá a mọ̀ dá sí i. Àwọn lè rìn lásìkò tó wọ àwọn. Àwọn ẹlòmíì wọ́n ní ẹ jẹ́ ká gbé òkúta sínú aṣọ àbí ká gbé nǹkan bí abẹ́rẹ́ sínú aṣọ. Ipe tó bá ti wà lára wa, àwọn ẹ̀mí òkùnkùn yìí wọn ò ní lè wọlé sí yín lára. Lóòótọ́ ó lè ṣiṣẹ́, ṣùgbọ́n àwọn ìṣẹ̀dá tá a wí yìí wọn ò lójú àánú, kò sílé tí wọn ò lè wọ̀. Bó ṣe lé pásítọ̀, bó ṣe lé wòlíì, bó ṣe lé àáfàá, bó ṣe lé olówó, bó ṣe lé tálákà, wọ́n wọ̀ ọ́ yìí náà ni. Torí àwọn àbíkú wọ̀nyí wọ́n lágbára gidi gan, wọ́n á mọ sọ olóògùn dèké. Torí àwọn Yorùbá máa ń pa òwe kan yín pé àbíkú sọ olóògùn dèké. Kí nìdí tán tiẹ̀ mọ́ fi ń sọ bẹ́ẹ̀? Ẹ jẹ́ mẹ́nu bà á fún yín ná, kó tó di pé ń sọ àwọn nǹkan tá a lè ṣe láti fi ṣẹ́gun àwọn àbíkú yìí. Ẹ jẹ́ ń dókè lọ́hùn-ún, mò ń padà bọ̀ sórí ètò. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Àní àwọn Yorùbá gbàgbọ́ yín pé àwọn àbíkú wọ̀nyí wọn a mọ sọ olóògùn dèké. Torí ń pé kíni, gbogbo olóògùn, gbogbo babaláwo, gbogbo wọn náà kọ́ ni wọ́n lè ṣẹ́gun àbíkú. Babaláwo tó bá fẹ́ ṣẹ́gun àbíkú, ó gbọ́dọ̀ jẹ́ babaláwo kan tó gbójú tó gbẹ́nu dáadáa. Torí ń pé àwọn ìṣẹ̀dá yìí, gbogbo ìgbésẹ̀ tí babaláwo yìí bá ń gbé lórí wọn, kedere báyìí ni wọ́n mọ̀ wò níbi tí wọ́n bá wà. Gbogbo ewé tí bàbá yìí ń já, gbogbo egbò tí ń wà, gbogbo àwọn àjò tí ń ṣe láti lè fi dá wọn dúró, gbogbo ẹ̀ ni wọ́n mọ̀ wò kedere báyìí. Wọ́n ní tẹ́ ẹ bá wá ń lo àjò yìí lára wọn, gbogbo ìgbà tẹ́ ẹ bá ń lo oògùn yìí lára àwọn ọmọ wọn yìí, táwọn ọmọ yìí bá ń ṣeré tí nǹkan kan ò bá ṣe wọ́n, wọ́n ní ẹ má ròyìn pé bóyá oògùn yìí ní ṣiṣẹ́ lára wọn. Ọjọ́ tí wọ́n dá ni ò tí ì pé. Ọjọ́ tí wọ́n bá dá tó bá pé gbà báyìí, gbogbo ń tẹ́ ń lò fún wọn tẹ́lẹ̀ tí ń ṣiṣẹ́ lára wọn, àwọn kinní yìí kò ní ṣiṣẹ́ lára wọn mọ́. Pabambarì rẹ̀ rèé, àwọn ń tẹ́ ń lò fún wọn yìí lè dàwátì nínú ilé yín. Oògùn tẹ́ ẹ fowó oníyebíye ṣe, ó lè di ohun tó bàjẹ́ mọ́ yín lọ́wọ́. Bóyá pupa ni tẹ́lẹ̀, ó lè di funfun. Bóyá gúngùn ni tẹ́lẹ̀, ó lè ti bẹ̀rẹ̀ sí ní já púẹ́púẹ́ sí yín lọ́wọ́. Yóò mọ wáyà yín lẹ́nu. Wọ́n ní tẹ́ ẹ bá rí àwọn àpẹẹrẹ wọ̀nyí, ẹ má ṣeyèméjì. Ẹ lọ mọ̀ yìí pé ọmọ yìí ti di àkísà tó ti dágbére àtàn. Àkísà kan tó bá sì ti dágbére àtàn, ipa abẹ́rẹ́ kan ò ní dá a dúró mọ́. Ẹ lọ gbà yín pé kò sí ohun tẹ́ ẹ tó fẹ́ lò fún ọmọ yìí tó lè dá a dúró. Ṣùgbọ́n àwọn Yorùbá gbàgbọ́ yín pé àwọn ìgbésẹ̀ kan wà, àwọn nǹkan kan wà tá a lè ṣe láti fi ṣẹ́gun àwọn àbíkú wọ̀nyí. Kí ni àwọn ìgbésẹ̀ ọ̀hún? Ẹ jẹ́ n ka díẹ̀ fún yín torí àkókò lórí ètò. Àmójú ẹ̀rọ mi ṣẹ́wọ́ sí mi lọ́hùn-ún. Ẹ jẹ́ n gbọ́ nǹkan tó fẹ́ sọ. Mò ń padà bọ̀ sórí ètò. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Ẹ wò ó, àmójú ẹ̀rọ mi já mi sí lókè lọ́hùn-ún. Ó ní àní ju ìṣẹ́jú 4-5 lọ lórí ètò mọ́. Àwọn ìgbésẹ̀ tá a sì lè gbé láti fi ṣẹ́gun àbíkú ó pọ̀ jàǹtìrẹrẹ. Àmọ́ màá sáré mú méjì wá fún yín. Tó bá ti di àkọ́tún ètò, a tún máa nítẹ̀síwájú. Àwọn Yorùbá gbàgbọ́ yín pé níbi pípe àwọn ọmọ yìí lórúkọ, ó lè mú kí wọ́n má kú mọ́, ó lè mú kí wọ́n dúró tì wá. Pípè wọ́n lórúkọ yìí sì pín sí ọ̀nà méjì. Àkọ́kọ́, ká máa pè wọ́n lórúkọ ẹ̀bẹ̀. Ìkejì, ká máa pè wọ́n ní orúkọ tó tàbùkù bá wọn, ìyẹn orúkọ tí ò ṣeé gbọ́, ká máa pè wọ́n. Wọ́n ní ọ̀nà méjì yìí ó lè mú kí àwọn ọmọ yìí kí wọ́n dúró, kí wọ́n má kú mọ́. Ẹ jẹ́ kí n ka díẹ̀ fún yín lára àwọn orúkọ ẹ̀bẹ̀ téèyàn lè mọ̀ pé àwọn ọmọ àbíkú yìí tí wọn ò fi ní kú mọ́. Wọ́n ní a lè mọ̀ pé wọ́n ní dúró jayé,
dúró sí mi, dúró tì mí, má lọ mọ́, jókòó tì mí. Àbí kí wọ́n mọ̀ pé wọ́n ní Igbókọ̀yí, Kò sọ́kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí àkókò. Àwọn orúkọ ẹ̀bẹ̀ tá a lè mọ̀ pé wọ́n rèé tí wọn ò fi ní lọ mọ́, tí wọn ò fi ní kú mọ́. Tẹ́ ẹ bá rẹ́nìkan tí wọ́n ń pè ní dúró sí mi, Àbíkú ni. Tẹ́ ẹ bá rẹ́nìkan tí wọ́n ń pè ní má lọ mọ́, Àbíkú ni. Tẹ́ ẹ bá rẹ́yàn kan tí wọ́n ń pè ní dúró jayé, Àbíkú ni. Wọ́n ní tá a bá ń pè wọ́n láwọn orúkọ wọ̀nyí, wọ́n lè fi yèdénú, wọ́n lè torí tọlọ́hun kí wọ́n wo ìjìyà àwọn òbí wọn lórí wọn, kí wọ́n mọ́ lọ mọ́, kí wọ́n mọ́ kú mọ́. Lára àwọn orúkọ tó ṣàtà àwọn tó tàbùkù bá wọn tí ò ṣe é gbọ́ mọ́yàn tí wọ́n mọ̀ ń fún wọn. Ẹ jẹ́ n ka díẹ̀ fún yín nínú òun náà, ṣùgbọ́n ẹ jẹ́ n sáré mumi díẹ̀ náà. Mò ń padà bọ̀ sórí ètò. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Àní àwọn Yorùbá gbàgbọ́ yín pé lẹ́yìn tá a ti fún wọn láwọn orúkọ ẹ̀bẹ̀ yìí, tá à ń pè wọ́n láwọn orúkọ ẹ̀bẹ̀ yìí pé dúró sí mi, dúró jayé, mọ́ lọ mọ́ kú mọ́, kò sọ́kọ́ tá a fi sí ẹ̀, àbí igbó ti kọ̀ ẹ́, tí wọ́n ń pè ní Igbókọ̀yí, tá a sì ń pè wọ́n láwọn orúkọ ẹ̀bẹ̀ yìí, ṣùgbọ́n tí àwọn ọmọ yìí tún fárígá tí wọ́n tún ń kú náà ni, tó ṣe ń pé bá a ṣe ń bẹ̀ wọ́n bẹ́ẹ̀ náà ni wọ́n tún ń kú. Àwọn Yorùbá ní lẹ́yìn tí wọ́n bá tún padà wá, ká fún wọn ní orúkọ tó kàbùkù bá wọn, orúkọ tí ò ṣe gbọ́ sétí, orúkọ tó lè mọ dójú ti àwọn gan lára àwọn orúkọ yìí rèé. Wọ́n ní a lè mọ̀ pé wọ́n ní ajá, ká mọ̀ pé wọ́n ní kí là ń kẹ́ àbí kí là ń pọ́n gan-an. Ẹ̀yin náà wo àwọn orúkọ yìí, ṣé tí wọ́n bá pèèyàn lájá, ṣé yóò ṣe gbọ́ létí rẹ̀, ṣé inú olúwa rẹ̀ yóò dùn? Kí là ń kẹ́, tí tán bá ń pèèyàn ní kí là ń kẹ́ àbí kí là ń pọ́n, ṣé orúkọ gidi ni? Àwọn Yorùbá ní àwọn orúkọ tí ò ṣe gbọ́ tí ò ṣe pè mọ́yàn yìí, òun la mọ̀ fún wọn. Ṣé bá a ti ń pè wọ́n ní bá mi tálẹ́, bá mi jókòó, má lọ mọ́, à ń pè wọ́n bẹ́ẹ̀ tẹ́lẹ̀, wọ́n kọ̀ wọ́n tún ń lọ. Ẹ jẹ́ ká mọ̀ pé wọ́n láwọn orúkọ yìí, wọ́n sì gbàgbọ́ yín pé tá a bá ń pè wọ́n láwọn orúkọ yìí, ojú lè ti àwọn náà táwọn gan ò fi ní kú mọ́. Tí gbogbo ayé bá ń pè wọ́n lájá, inú ó mọ̀ bí àwọn náà, àwọn gan lè fi yèdénú tí wọn ò ní lọ mọ́. Ìgbàgbọ́ àwọn Yorùbá rèé níbi mímọ̀ pé àwọn ọmọ wọ̀nyí lórúkọ tí wọn ò fẹ́ àtorúkọ tí wọ́n fẹ́. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Ẹ wò ó, tó bá dàkọ̀tun ètò tí ń bọ̀, á tún mọ tẹ̀síwájú àwọn ìgbésẹ̀ téèyàn lè gbé láti fi ṣẹ́gun àbíkú. Gbogbo rẹ̀ látùmọ̀ kà fún yín lórí ìkànnì tá a wà yìí, torí ń pé lóde òní ẹ mọ̀ rí àwọn ọmọ kan tó ṣe ń pé dìdìrìn ni wọ́n. Ẹ rí àwọn ọmọ kan tó wà tó ṣe ń pé wọn ò ṣe é rí mọ́yàn. Wọ́n nírúfẹ́ àwọn ọmọ bẹ́ẹ̀ àbíkú ni wọ́n. Kí wá nìdí tí wọ́n fi rí bẹ́ẹ̀? Kí nìdí tí wọ́n fi di dìdìrìn? Èyí tí wọ́n ó fi kú, wọn ò ní kú, wọn ò mọ̀ bá wa gbé pẹ̀lú dìdìrìn ọ̀hún. Àwọn òbí wọn gan wọ́n mọ̀ wá sọ pé ṣọmọ wa leléyìí ni, bó bá tiẹ̀ kú ṣé kò tún sàn ju eléyìí lọ. Ó nídìí tó fi rí bẹ́ẹ̀. Kí wá nìdí gan tọmọ yín fi di dìdìrìn ọ̀hún? Kí nìdí gan tí wọn ò fi kú? Ẹ já pàdé lórí àkọ́tún ètò ní kòpẹ́kòpẹ́. Ẹ kú ojú lọ́nà apá kejì. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀, ẹ bá ń tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. Gbogbo ẹ̀yin náà tẹ́ sì ń gbọ́ wa tẹ́wọ̀n wá tẹ́ tí darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ẹ wo ibi funfun tí wọ́n kọ sàbọ̀ ní ìyẹn subscribe sí nísàlẹ̀ yìí. Tó bá tó kù níbẹ̀, ẹ tí darapọ̀ mọ́ wa nù. Ẹ bá wa tẹ̀, tẹ́ ẹ bá ti tẹ̀, ẹ rí i pé kò ní sí ń bẹ̀ mọ́. Ìgbà yẹn gangan lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, kò sì ní jẹ́ kẹ́ mọ́ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ètò yìí, ẹ bá mi sọ̀rọ̀ sórí nọ́mbà mi èyí tẹ́ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. Kẹ́ ẹ tún mọ̀ bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Ẹ ṣeun púpọ̀. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Ẹ̀yà àgbẹ̀ mi ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkosùn, lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. Mímọ fẹlẹ́ ìṣèlọ lọ́jọ́ tèní, mi ò nílò lọ ẹja tó lọ tí ò désàlẹ̀ omi, bẹ́ẹ̀ ni mi ò nílò lọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò désàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ níbẹ̀ ṣọ́ àtẹlẹsẹ̀ àti bẹ̀nà wò, ẹni tó bá ní mọ́ bọ̀ òun ní débà o. Muhammadu Akọ́wọ́dé Bakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ #1, máyégún gbogbo sọ̀rọ̀. Mo ń dágbére lórí ètò, kì í ṣe tekú kì í ṣe tarùn. Ìpàdé mi àti yín ó tún di ní kòpẹ́kòpẹ́.
lórí àkọ́tún ètò títí ìgbà tá a tó mọ pàdé mi ò fi yín sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́ ó dàbọ̀. Ìrírí Ayé TV, ìkànnì tí ń kọ́ni lọ́gbọ́n, tí ń fúnni lóye.